Mo kí yín ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń wo ìkànnì Awíkonko tẹlifíṣàn fún tòní. Ọdẹ ọdún bí o ẹ sì kú iṣẹ́ látàárọ̀. Àkọ́tún ìròyìn Awíkonko tẹlifíṣàn ló ń dé sójú wòran yín lónìí ọjọ́rú ọjọ́ 28 oṣù kínní ọdún 2026. Ọmọdásọ́lá Ìfúnníyì lóníròyìn. Tá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe àdébí ẹ̀yìn má ṣe òní Yorùbá ń pè lágbà ọ̀lẹ. Ó ti yá ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ṣáká lára ààrẹ Tinubu dá o. Iléeṣẹ́ ààrẹ ti fi ìdí tí ààrẹ fi yọ̀ ṣubú ní orílẹ̀-èdè Turkey léde ẹ gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Lóòótọ́ ni ológun gbìyànjú láti gbàjọba lọ́wọ́ ààrẹ Tinubu lọ́dún 2025. Èmi kọ́ ni mo sọ o, ìwádìí ló fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. 150 bílíọ̀nù náírà owó ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìjọba àpapọ̀ dì mú láti ọdún kan sẹ́yìn báyìí o. Ẹ jọ̀wọ́ ẹ bá wa yọ̀ǹda rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló ké gbàjarè bẹ́ẹ̀ sí ìjọba àpapọ̀. Ó nira láti bá ìjọba tó wà lóde báyìí ní Nàìjíríà sọ òótọ́ ọ̀rọ̀. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀, gómìnà Ṣèyí Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló sọ bẹ́ẹ̀. Ṣé lóòótọ́ ni ìjọba Nàìjíríà ti yọ orúkọ Sunday Igboho kúrò nínú ìwé àwọn ọ̀daràn tí wọ́n ń wá? Inú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn òun lẹ ti gbọ́. Ní báyìí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ààrẹ Nàìjíríà ti sọ pé ṣáká báyìí ò ní ara ààrẹ Bọ́lá Tinubu dá lẹ́yìn tí ààrẹ yọ̀ ṣubú nílùú Ankara lásìkò tó ṣàbẹ̀wò sí orílẹ̀-èdè Turkey lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 27 oṣù kínní ọdún tá a wà yìí. Fídíò kan tó ń jà rìnrìn lórí ayélujára ló ṣàfihàn bí ààrẹ Tinubu ṣe yọ̀ ṣubú nígbà tó ń rìn lọ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Turkey lásìkò ayẹyẹ ìkíni káàbọ̀ tí wọ́n ṣe fún un. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ti ń kọminú lórí ìlera ààrẹ lẹ́yìn tó yọ̀ ṣubú ọ̀hún ní orílẹ̀-èdè Turkey. Àmọ́ olùdámọ̀ràn ààrẹ lórí ètò ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà ó ti ṣàlàyé pé kókó báyìí òun ni ara ọ̀tá ààrẹ Tinubu le. Ọ̀nànúgà ṣàlàyé pé ààrẹ Tinubu ṣàdédé tẹ nǹkan mọ́lẹ̀ ló jẹ́ kó yọ̀ ṣubú. Nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣe ohun tó lágbára rárá. Bí ààrẹ ṣe yọ̀ kì í ṣe nǹkan bàbàrà. Àyàfi àwọn tí wọ́n bá fẹ́ fi kún nǹkan tó ṣẹlẹ̀ lókù. Tinubu kàn yọ̀ ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò ṣubú. Ọ̀nànúgà òun ló ṣàlàyé bẹ́ẹ̀. Olùdámọ̀ràn ààrẹ ní Tinubu kò ní ìpalára kankan. Ó sì tẹ̀síwájú pẹ̀lú ètò tó lọ ṣe ní orílẹ̀-èdè Turkey. Àwọn alábàáṣiṣẹ́pọ̀ ààrẹ tó kọ́wọ́rìn pẹ̀lú rẹ̀ lọ sí orílẹ̀-èdè Turkey ti sọ pé nǹkan kan kò ṣẹlẹ̀ tí ó lè fa ìpalára bá ètò tí ààrẹ lọ ṣe ní orílẹ̀-èdè Turkey. Wọ́n ní Tinubu ti ṣe onírúurú ìpàdé pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Turkey èyí tí yóò jẹ́ kí ìbáṣepọ̀ láàrin Nàìjíríà àti Turkey kó túbọ̀ gbópọn sí i. Àwọn olùdámọ̀ràn ààrẹ tó sọ pé àwọn ìpàdé tí ààrẹ ń ṣe ní orílẹ̀-èdè Turkey yìí yóò jẹ́ kí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tún gbèrú sí i. Ìjọba Nàìjíríà ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni àwọn ọmọ ogun kan gbìyànjú láti fi ipá gba ìjọba lọ́wọ́ ààrẹ Tinubu lọ́dún tó kọjá. Ọ̀rọ̀ yìí ló jẹyọ lẹ́yìn ìwádìí abẹ́nú kan tí wọ́n ṣe lẹ́yìn tí wọ́n fi sìnkún òfin mú ọmọ ogun 16 lẹ́yìn tí ọwọ́ tẹ àwọn ọmọ ogun náà nínú oṣù kẹwàá ọdún 2025 lórí ẹ̀sùn àṣemáṣe kan ó ní ìwádìí ọ̀hún wáyé. Bó tilẹ̀ jẹ́ pé ìròyìn gbòde pé ológun gbìyànjú láti dìtẹ̀gbàjọba lásìkò náà, ìjọba Nàìjíríà ní kò rí bẹ́ẹ̀ ló sì pààrọ̀ àwọn ọ̀gágun kan. Iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ní àwọn ti parí ìwádìí abẹ́nú ọ̀hún báyìí, èyí tó fi hàn pé púpọ̀ nínú àwọn tí ọwọ́ tẹ̀ náà ló kópa nínú ìgbìyànjú láti gbàjọba mọ́ ààrẹ Tinubu lọ́wọ́.
àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà fi léde sọ pé ìwádìí fínífíní làwọn ṣe láì yọ nǹkan kan sẹ́yìn. Àtẹ̀jáde náà ni wọ́n ti fi èsì ìwádìí ọ̀hún ṣọwọ́ sí àwọn lọ́gàálọ́gàá níléeṣẹ́ ọmọ ogun. Àwọn tí ajere ọ̀rọ̀ náà sì sí mọ́ lórí yóò fojú ba ilé ẹjọ́ tó wà fún àwọn ọmọ ológun. Iléeṣẹ́ náà kò sọ ní pàtó iye àwọn tí ajere ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba náà sí mọ́ lórí nínú àwọn 16 tí ọwọ́ tẹ̀, àmọ́ ó ní kò ní sí ojú ìṣáájú nínú ìgbẹ́jọ́ wọn. Wáyé o, iléeṣẹ́ ológun Nàìjíríà kò dárúkọ àwọn ọmọ ológun 16 tí ajere ọ̀rọ̀ náà sí mọ́ lórí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adémọ́lá Adélékè ló ti ké sí ìjọba àpapọ̀ kó jọ̀wọ́ owó ìjọba ìbílẹ̀ tó tọ́ sí ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà lọ́wọ́ ìjọba àpapọ̀. Iye owó ọ̀hún ló tó 140 bílíọ̀nù náírà. Adélékè sọ pé owó náà tí kò tíì tẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ ló ń ṣàkóbá fún ìdàgbàsókè ìpínlẹ̀ náà, pàápàá fún àwọn èèyàn tó wà ní ìgbèríko. Nínú ọ̀rọ̀ kan tó bá àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun sọ lọ́jọ́ Ajé, Adélékè sọ pé ilé ẹjọ́ ló lé àwọn alága kánsù tí wọ́n wà láwọn ọ́fíìsì ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ náà fún nǹkan bíi odidi ọdún kan gbáko. Gómìnà ní ilé ẹjọ́ ló yọ wọ́n nípò, kì í ṣe ìjọba mi. Ó ní ètò ìdìbò ìjọba ìbílẹ̀ míì tí wọ́n sì ṣe ló wà ní ìbámu pẹ̀lú àṣẹ ilé ẹjọ́ kí wọ́n tó búra wọlé fún àwọn alága kánsù tuntun lọ́jọ́ 23 oṣù kejì ọdún 2025. Ó wá bu ẹnu àtẹ́ lù bí àwọn kan tí wọn ò lẹ́tọ̀ọ́ láti wà ní ọ́fíìsì ìjọba ìbílẹ̀ náà ṣe ń lọ síbẹ̀ tó lòdì sí àṣẹ ilé ẹjọ́. Ó sọ síwájú sí pé àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ náà tó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ní àwọn ọlọ́pàá àtàwọn jàǹdùkú tó ń ṣiṣẹ́ fún olóṣèlú ni wọ́n lé wọn padà. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti mẹ́nu bà owó tó yẹ kí ìjọba àpapọ̀ fi ṣọwọ́ sí ìpínlẹ̀ náà, àmọ́ tó kọ̀ jálẹ̀ láti ṣe bẹ́ẹ̀. Adélékè sọ pé láti inú oṣù kejì ọdún 2025 ní ìjọba àpapọ̀ ti kọ̀ láti fi owó tó yẹ fún ìjọba ìbílẹ̀ tí àpapọ̀ owó náà jẹ́ 140 bílíọ̀nù náírà ránṣẹ́. Ó ní owó náà ṣe pàtàkì láti san owó oṣù àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, àwọn nọ́ọ̀sì, àwọn òṣìṣẹ́ elétò ìlera nílé ìwòsàn alábọ́dé tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó fi mọ́ owó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀, àwọn lọ́balọ́ba àti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. Gẹ́gẹ́ bí Adélékè ṣe sọ, ìjọba ìpínlẹ̀ náà ní láti lọ wá ọ̀nà míì láti wá owó tó fi ń san owó oṣù fún àwọn tí ọ̀rọ̀ náà kàn láti bí ọdún kan sẹ́yìn, èyí tí kò sì ṣeé ṣe mọ́ báyìí. Ó júwe ipò tí ìpínlẹ̀ Ọ̀ṣun wà láìsí owó yìí gẹ́gẹ́ bí ipò tó nira àti èyí tí kò bójúmu. Lẹ́yìn náà ló wá rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà kó sì jọ̀wọ́ owó ọ̀hún fún àǹfààní àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Bó tilẹ̀ jẹ́ pé ó ní ààrẹ Bọ́lá Tinubu kò lọ́wọ́ nínú ìyà tó ń jẹ ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ yìí, ó rọ ààrẹ kó má ṣe káwọ́ gbéra lórí ọ̀rọ̀ náà. Ó tún wá rọ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n má ṣẹ̀ṣẹ̀ sí òfin nítorí ìjọba òun kò ní dẹ́kun àti máa ṣiṣẹ́ fún àǹfààní gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti sọ pé ó nira báyìí láti sọ òtítọ́ fún ìjọba tó wà lóde lórílẹ̀‐èdè Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá nílùú Ìbàdàn, Mákindé sọ pé ìjọba ààrẹ Muhammadu Buhari ó sì létí tó fi ń gbọ́rọ̀ ju ìjọba ààrẹ Tinubu tó wà lóde báyìí lọ. Mákindé fi ọ̀rọ̀ yìí múlẹ̀ níbi àkànṣe ètò kan èyí tí onírúurú alẹ́nulọ́rọ̀ lágbo òṣèlú tó fi mọ́ igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò tí wọ́n wà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní èèyàn lè bá ìjọba tó wà lóde yìí sọ òtítọ́ ọ̀rọ̀. Ó ní lórí òfin owó orí
a sọ fún wọn pé kí wọ́n gbé wá kájọ wò dáadáa àmọ́ wọn kọ etí ikún. Wọ́n ní kò sí nǹkan tó lè dá òfin owó orí tuntun náà dúró. Nǹkan àbùkù ló jẹ́ pé àwọn gómìnà kò mọ nǹkan kan tó wà nínú òfin owó orí tuntun tí ilé aṣòfin fòǹtẹ̀ lù. A ò mọ nǹkan kan tí òfin owó orí tuntun ọ̀hún dálé lórí, a ò mọ nǹkan tí ààrẹ buwọ́lù. Gómìnà Ṣèyí Mákindé tún sọ pé òun ṣe àfẹ́rí igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò pàápàá jùlọ lórí ìdarí rẹ̀ nípa ọrọ̀ ajé. Mákindé ní igbákejì ààrẹ tẹ́lẹ̀ ló gbà pẹ̀lú òun lórí ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti má kéde òfin kónílé-ó-gbélé lásìkò àjàkálẹ̀ àrùn COVID-19. Tẹ́ ò bá gbàgbé, Ọ̀sínbàjò ni alága àjọ NEC tó ń rí sí ọrọ̀ ajé Nàìjíríà lásìkò ti àjàkálẹ̀ àrùn COVID-19. Mákindé ní kò tí ì ju oṣù méje tí mo dé orí ipò gómìnà lọ tí àjàkálẹ̀ àrùn COVID-19 bẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àjọ NEC tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ láti ṣiṣẹ́ lórí ọrọ̀ ajé wọ́n ṣe ìpàdé tó làmìlaka èyí tí alága àjọ náà ọ̀jọ̀gbọ́n Ọ̀sínbàjò, èmi àti àwọn gómìnà míì wà níbẹ̀. Níbi ìpàdé yìí ni a ti fẹnukò pé káwọn gómìnà lọ kéde kónílé-ó-gbélé láwọn ìpínlẹ̀ wọn torí àjàkálẹ̀ àrùn COVID-19. Èmi ni wọ́n jẹ́ kí òfin kónílé-ó-gbélé wà nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà torí ìgbésẹ̀ tí mo gbé èyí tí igbákejì ààrẹ tẹ́lẹ̀ gbà sí mi lẹ́nu. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan ṣe àfẹ́rí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò pàápàá jùlọ pẹ̀lú ipa tí wọ́n kó nínú ìgbìmọ̀ NEC tó ń rí sí ọrọ̀ ajé Nàìjíríà. Gómìnà Ṣèyí Mákindé òun ló sọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀ èèyàn ló ti ń retí pé kí ìjọba àpapọ̀ tàbí iléeṣẹ́ elétò ààbò kéde ìyọkúrò orúkọ ajìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation Sunday Adéyẹmọ lẹ́yìn tóun fúnra rẹ̀ sọ pé òun ti gba òmìnira òun padà lásìkò tó ṣàbẹ̀wò sí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà lọ́jọ́ Ajé ọjọ́ 26 oṣù kínní ọdún tá a wà yìí. Nígbà tó ń sọ̀rọ̀ ní ààfin Olúbàdàn, ọ̀gbẹ́ni Sunday Adéyẹmọ táwọn èèyàn mọ̀ sí Sunday Ìgbòho fi ìdùnnú rẹ̀ hàn. Ó sì dúpẹ́ gidigidi lọ́wọ́ Ọba Ládọjà fún ipa tí orí adé náà kó láti rí i pé orúkọ rẹ̀ kúrò nínú ìwé àwọn èèyàn tí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ń wá. Sunday Ìgbòho ṣàlàyé pé Olúbàdàn pè òun lẹ́yìn tí orí adé náà ṣàbẹ̀wò sí ààrẹ Bọ́lá Tinubu wípé kó máa bọ̀ wálé torí òun ti yanjú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ààrẹ. Ajìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation náà sọ pé ìdí nìyí tóun fi padà sí orílẹ̀-èdè Nàìjíríà tí òun sì ṣàbẹ̀wò sí Ọba Ládọjà láti dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọ̀hún. Olùgbọ́ ti orílẹ̀ Ìgbọ́ Ọba Francis Olúṣọlá Àlàó ó ti ṣàlàyé fún àwọn oníròyìn wípé lóòótọ́ ni Olúbàdàn ti bá ààrẹ Tinubu sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìgbòho lọ́sẹ̀ tó kọjá àmọ́ kábíyèsí náà sọ pé onírúurú iléeṣẹ́ ìjọba ní láti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà. Ọba àlàyé náà ní ìyọkúrò orúkọ Sunday Ìgbòho nínú ìwé àwọn tí ìjọba ń wá ó ní í ṣe pẹ̀lú ètò onírúurú iléeṣẹ́ ìjọba bíi àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, iléeṣẹ́ ọlọ́pàá tó fi mọ́ ọ́fíìsì olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò ni wọn yóò jọ kọ̀wé sí ara wọn lórí ọ̀rọ̀ náà. Gbogbo ètò yìí ló gbọ́dọ̀ wáyé kó tó di pé ìjọba yóò kéde irú nǹkan báyìí. Nǹkan tó jẹ́ kí Ìgbòho máa sọ̀rọ̀ báyẹn ni pé ó ti ń pòǹgbẹ láti gba òmìnira rẹ̀ padà lọ́jọ́ tó ti pẹ́. Èyí ló jẹ́ kí inú rẹ̀ dùn pé Olúbàdàn ti bá ààrẹ sọ̀rọ̀, ààrẹ sì ti gbà láti yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé àwọn tí wọ́n wá. Àmọ́ ó dá mi lójú wípé kò sẹ́ni tó lè fi ọwọ́ sìnkún òfin mú Ìgbòho mọ́ pé ìjọba ń wà lọ́wọ́ yìí. A ní láti dúró kí ìjọba ṣe gbogbo ètò tó bá yẹ tán lórí ọ̀rọ̀ náà kí wọ́n tó kéde pé Sunday Ìgbòho kò sí lára àwọn tí ìjọba ń wá mọ́. Olúgbọ́n òun ló ṣàlàyé bẹ́ẹ̀. Tó bọ́kọ̀rọ̀kùn bọ́rọ̀sà
àfàbọ̀sẹ̀bùtẹ́. Ìròyìn Awíkonko tẹlifíṣàn kò ní jù báyìí lọ fún tòní. Ọmọdásọ́lá ìfúnníyì lóníròyìn. Ẹ ṣeun tẹ́ ń wò wá, tẹ́ ń tẹ́tí sí wa. Ó dìgbà kan náà, ire o.